Yeah. الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلاة وسلاما على أشرف المرسلين سيدنا وحبيبنا ومولانا عليكم السلام. وبعد أجل السلام عليكم ورحمة الله تعالى وبركاته. شيخ الدين أجل عليكم السلام. فيديو كان àìpẹ́ yìí so where we go to less than 30 محمد الأول سعيد 15 minutes. عليكم السلام. So mo bí kí ẹ ṣe delete tó ọwọ́ mi náà ló ti delete o so torí ẹ̀ mo fi wá try àti ṣe mí then àwọn yẹn complain pé bóyá bí tí mo wà atẹ́gùn bẹ́ẹ̀ ni atẹ́gùn wà mẹ́tọ̀ọ̀tọ̀ mi ò sí nílé mo ń wà lójú ọ̀nà báyìí láti padà sílẹ̀ ẹ̀rí mo ṣe dìgan òtútù mi now ìdí mo sọ lẹ́ẹ̀kan náà mo kàn fẹ́ ṣe summary rẹ̀ again Abdulaziz Salman. so náà ni pé àwọn kankan bẹ lẹ́nu bí ijọ́ mẹ́ta to 3 days nísìn so a rí pé. Kọjọ́ mọ́ lọ púpọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Haji Muhammadu Lawal mi ò rí máa check tí máa ti parí sí inshallah àbí kẹ́ pè mí tí máa ti drop níbi just little ní mo fẹ́ ṣe yìí ẹ pè mí inshallah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin wa salatan wa salaman ala khairi khalqillahi sayyidina wa habibina wa maulana rasulillah sallallahu ta'ala wa sallama alayhi wa ala alihi wa sahbihi al-akhyar al-atqiya al-asfiya wa kullu man saru ala darbihim واتبع محجتهم البيضاء إلى يوم الدين ثم أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá gbogbo etí tí ń gbọ́ mi ní àsìkò yìí àti etí tí ó tún máa gbọ́ wa. Àmọ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sálámà wọlé Ọlọ́run bá kí Al-Qasmi Al-Adabi barakallahu fikum. Àfáà Jawad Aliaga barakallahu fikum. Ẹ̀yin àfáà wa tí mo kọ sí ojú fóònù yìí lákòókò yìí mo fẹ́ kí bá mi share program yìí ní sábà sọ bẹ́ẹ̀ but bá mi share rẹ̀ dáadáa Ọlọ́run ó lò ní sábàbí oríire tiwa náà láyé àtàlùkìyàmá inshallah. Níwọ̀nba short video náà ni mo fẹ́ ṣe so alákọ̀ọ́kọ́ ni pé ó ti di awuyewuye ní bí ìjẹta sẹ́ni ajínúré ní àyàkùn lọ́rọ̀ wọn pẹ̀lú ìsà bí awuyewuye lọ́tún lósì àti iwájú ọwájú lọ láàrin àwa Adabiyin àti àwọn ọmọ ìyá wa Al-Markaziyin so mo wá try láti sọ pé bùn kálukú ní sùúrù so ọ̀rọ̀ mi náà tún generate ní àtàrà ẹ̀ bóyá lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa Markaziyin àbí lọ́dọ̀ àwa Adabiya gẹ́gẹ́ so àmì Alhaji Abule Sowo ẹkùjọ mẹ́ta mo rí oríṣiríṣi nǹkan ló jáde látara ọ̀rọ̀ náà so mi ò rí Haji Abdulhafiz àwọn ajitotira barakallahu fikum àwọn ọmọ ìyá mi nínú sun Adabiyin so ọ̀pọ̀lọpọ̀ ń send message sí mi ẹlòmíì sọ̀rọ̀ tó ṣe tún bí mi nínú gan pé kìdíkà mo sá gbé ìbínú náà mi àwọn ìyá Markazi mi náà wọ́n náà ń send message tó jọrọ̀ bínú gan lórí fóònù mi yìí náà lórí WhatsApp mi ẹ̀yìn náà mo gbé yìí náà mo foríjì wọn náà then àwọn kan náà tó wá ń bẹ
lórí social media yìí náà ni oríṣiríṣi látàná báyìí Kamilu náà ni kí mo wá ṣe ẹ̀yọ́ mọ̀ ìyá mi inú àdàbíyà ẹ má bínú ẹ má ìyá mi inú mọ̀rìkàsí ẹ má bínú wọ́n sàn gbé fọ́tò mi kì ní èébú lọ́tún ló sí. Alhamdulillah èyí tó dájú tó sì clear ó ní pé àwọ̀ àdàbíyà o wallahi thumma billah allazi la ilaha ghayruhu kò sí ẹnì kankan bàbá kankan òkú àjọ kankan lè rí báyìí bóyá ẹ máa fáwọn mọ̀rìkàsí lé sí bàbá kankan. So la khalifatuna wala asatisatuna wala muallimuna so wala kibaru hazihi الفئة الطيبة المباركة الأصيلة. So kò sí ẹni kankan ní gbogbo àwọn bàbá tí wọ́n pè wá jọ kan rí búra pẹ̀lú ọba tí ó pa mí níjọ́ tí ó pa mí búra pẹ̀lú ọkọ rẹ̀ bàbá wa kankan pè wá rí gbogbo yìí tá à ń ṣe pátápátá tilqa'a anfusina. Kí ló dé àwọn bàbá wọn sì wá ga wọn lọ́rùn òun ló jásí gbogbo nǹkan tá à ń ṣe. So alhamdulillah gbogbo bàbá àti ìsìn làwọn bàbá ń pè wá ń ju gbogbo gbà ń gbọ́dọ̀ máa sọ̀rọ̀ púpọ̀ lórí ẹni. Àwọn bá ti wá ń gbé àwọn alájà àgbà jáde àwọn khalifa wa tì ní hafidhahullah wa ra'ah saddadallahu fil khairi khuta tí àwọn ọmọ ìyá wa náà Markazi àbáwọn ẹlòmíì náà tí wọ́n lọ create page táàṣẹ mọ àwọn tí wọ́n wà ní ọ̀ndà rẹ̀ so tí wọ́n fi ń ba ọkọ̀ alájà àgbà jẹ́ àbáwọn míì náà tí wọ́n lọ create page táà mọ̀ tí wọ́n fi ń ba ọkọ̀ mùdírù tèmi jẹ́. So wọ́n pè page kan ní àfà ńlá in fact àfà ńlá yẹn máa ń share program tèmi náà wallahi ìmọ̀ wọ́n rí sì believe pé àdàbíyà ni wọ́n so tó bá jẹ́ àdàbíyà ní trace ohun ẹni náà ìró wọn tracy so tó súnmọ́ ni pé yeah please I'm on phone do you hear me so tó súnmọ́ ni pé a ò mọ̀ wọ́n rí so fún àwọn tí ń sọ pé bóyá àwọn page kan náà ń bẹ tí wọ́n create so tó fi ń tánìṣì image àwọn mùdírù tèmi so àmẹ́rin náà rí so but àwọn pages yìí tí wọ́n ń bá àwọn alájà àgbà ló kọjá yìí wọ́n pọ̀ so a sì mọ̀ wọ́n rí. Walaikum salam Sheikh Usama Abdul Qadir àfáà ọlọ́wọ́ bá kẹ́ bàbá inshallah. Now àwọn ọ̀rọ̀ yìí gbà tí mo jáde lánàá láti fáwọn èèyàn sùúrù ṣe ebú lọ́tún lọ́sì but nǹkan tí mo fẹ́ sọ lélẹ̀ mo ti fún àwọn ọmọ ìyá mi ní ìmọ̀ràn kí wọ́n ṣe sùúrù àwọn tí mo pè underneath so àwọn míì sì ń bẹ táwọn náà gbọ́ lórí social media gbogbo wọn sì ti calm látòrí àfáà Salman Abdullahi Salman kọ́lọ́n bá ṣe dáadáa fún àfáà jù báyìí lọ tí gbogbo àwọn ayáwa yòókù náà so àwọn ẹni yìí wá ń bú mi lóṣìíríṣìí lọ́tún wọ́n sọ pé àìlómi sọ pé ẹ̀rù ń bà ní ó ti sú Kamilu kò sú mi wàláì ẹ̀rù ń bà ní kò bà mí wàláì ọ̀dà lọ́dọ̀ tí ẹ̀rù bà mí ní àbí ọ̀dà ẹ̀rù ń bà mí ó dó ó ti sú mi àbí ó ti sú mi ok kí wọ́n lókù lẹ́yìn rẹ̀ ẹjọ́ sú ẹ̀yìn náà ẹjọ́ tán láàmú jàjà ìdàlùkẹ́ àmọ́ ni alálùkù àwọn bàbá yìí wọ́n ti ṣe tí wọ́n lè ṣe wa hum fi rahmatillah insha Allah ta'ala gbogbo gbà ní là ń pa àwọn tí wọ́n kú mẹ́ lágbàlagbà lẹ́yìn là ń pa wọ́n lẹ́kún sí adama alájà àgbà kìnnì kankan masáìlù ìlmíyà ẹja fisẹ́gbẹ̀ kan tọ́rọ̀ ọmọ bá dé nkálukú ọ̀dà sí tó ń tà lọ lè kéwú fún un tó gbogbo àwọn nǹkan míì tí ò ní ìtumọ̀ so ẹja filẹ̀ anything bóyọ́dọ̀ wa ló ti bẹ̀rẹ̀ ní bóyọ́dọ̀ àwọn ọmọ ya Markazi ló bá ti bẹ̀rẹ̀ tó bá ti jọ́rọ̀ mímọ̀ nkálukú ló ní àyè wà fún láti dá sí so àyè wà fún nkálukú láti dá sí mo sì tún rọ̀ wá látòrí ara mi náà tẹ́ni tí ń bá jáde látọ̀dọ̀ mùdírù
tọ́jọ́rọ̀ mímọ̀ àbọ́dọ̀ ẹlòmíì náà ẹjá dá sí pẹ̀lú làákàyè wal ihtiram. So eléyìí kìí ń fún àwọn ọmọ ìyá mi nímọ̀ràn nínú àdàbíyà ni wọ́n ń fún àwọn ọmọ ìyá mi nímọ̀ràn náà nínú Markazi. Ibi tá a ṣètò yìí ó ti tó gẹ́ ṣé wàá láwọn ọmọ kan bẹ tí wọ́n ń ṣe bá tí wọ́n ń ṣàwò tí wọ́n sọ ọmọ Ìlọrin tí ìdí bá bàjẹ́ tán tó ní ìdí ní ọ̀dà àwọn oníbòmíì tá a sà lọ. Ìlọrin yìí náà ni ọmọ kékeré ni wálé ní àwa náà ó dàgbà lùn lọ́la tába ti wá ba ìlú jẹ́ kó tó kàn wá náà bó lásùn sórí ìlú náà sá aróorokùn yọra díẹ̀. Just forget about it. Gbogbo tó bá ti lọ afallahu amma salafa. Ẹnìkan ló kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹnìkan ló kọ́kọ́ sí kíní kankan gbogbo eléyìí pátipàti ni. So gbogbo bọ́rọ̀ náà sì bẹ̀rẹ̀ pátápátá kò sí kankan tí ìmọ̀ tí òṣojú mi tí ìmọ̀ bó sì bẹ̀rẹ̀ mẹ́. Àmọ́ ìfẹ́ máa wọnú bẹ̀ ń lọ kó mọ̀ tó máa dá nǹkan mi lẹ̀. Àwọn làáfàá lu gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí nìsín. So àwọn ọmọ Ìlọrin kan tá a bá fẹ́ sọ ó lẹ́nu tá a fi sọ ará àtàníṣe ni wọ́n ń gbà kíní gangan sí wọ́n á fẹ́ràn wa náà ni àwọn ọmọ Ìlọrin ẹja sí làákàyè àwọn Markazi yìí alẹ́ lórí yìí ẹja sí làákàyè àwa àdàbí yìí látòrí mi kábìlù lọ bẹ̀rẹ̀ rẹ̀ kábìlù kíní kan yìí mo ti gbọ́ mo bẹ̀rẹ̀ rẹ̀ ẹni ẹja parí ẹ̀ ó sú mi náà nù ìjàmọ́ náà nù mo fẹ́ ọmọ ìyá mi náà sì ń gbọ́ mi báyìí kálukú náà ó filẹ̀ ẹ má tẹnu bá àwọn alájà àgbà mọ́ ẹnìkan ni wọ́n ń pè wọ́n ní àbòsíyà ní dùn wọn kí lọ́kàn wọn gbà tí èso kọ wa kò dùn wá wallahi ṣùgbọ́n dédé tẹ́ ń ṣe wọn náà lè ṣerú ẹ kódà àwọn kan ní ẹ gbọ́dọ̀ gbà fún wọn kíní kan já fi gínágíní jọ́tà ti fi nagi wọn kí ló tún sínú Islam kí ló tún sínú Ìlọrin kò tún kankan ṣe. So àmọ́ nǹkan kan tí mo tún fẹ́ sọ ni pé wọ́n lẹ́nìkan àwọn kan sọ pé àwọn ní ọ́díò kìíní kan lọ́wọ́ tèmi ti ń sọ̀rọ̀ nípa Mudiru Markazi lẹ́yìn ìwọ tó bá ní irú ọ́díò òun ni tó bá gbé jáde ò ní bọ́ lọ́hùn dáadáa. àwọn sáyẹ́dì ṣítú ọmọ ìyá mi dáadáa wọ́n máa ń ṣe dáadáa fún inṣàlá. Ẹni tó bá ní ọ́díò pé dentin sọ́ńtà in fact èmi ò yí sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kí n má lè sọ́ńtà bíi ti Markazi bíi tàdàbí bíi ti Zumari tó bá ní ọ́díò bí tí ti ń ṣe ìbàjẹ́ bóyá Mudiru Markazi àbí Sheikh Adama lẹ́yìn ní máa ń wí fáwọn kọ̀ọ̀kan náà Markazi tàjọ máa ń sọ̀rọ̀ lẹ́yìn ní o hate Sheikh Adama ní ṣe hate Mudiru Markazi kò sẹ́ni kankan tó ṣẹ̀ ṣiṣẹ́ mímọ̀ níwọ̀nba so tí ó hate Sheikh Adama ẹni tó bá hate Sheikh Adama lórí burúkú lè ń tọ̀ ní abẹ́ hate bàbá fún قدم الكثير لهذا الدين ولهذه الأمة الكثير الذي قد لا ندركه حتى نموت. So as you are hate wọn ẹyọ kan tá a kọ náà ni pé kẹ́ àbùkù ọmọ kan bàbá kún àfáà wálé àwa ń kún àwọn àfáà yín lé gbogbo àwọn bàbá alátòkè délẹ̀ ni qabla sheikhina wa walidina wa jaddina alwa'izul alami bàbá oníwàsí àgbáyé kó tó kàn wọ́n gbogbo àwọn tán ṣáájú wọn fọ́n Sheikh Adama lé ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfáà wa gbogbo àwọn àfáà oníwàsí sí bàbá àmọ́mọ́ ọ̀fà ni hafizahullahu wa ra'ah sí bàbá wa àfáà wa gbà bàbá wa Sheikh Buhari ibn Musa ni sí àwọn gbogbo àwọn bàbá wa yẹn hatta al-maghfuri lahu بإذن الله تعالى الشيخ عبد الغني ذي نورين أبوتو Ọlọ́run ṣàlékún kí àfáà wa wọ́n lè fèsì lórí ọ̀rọ̀ kan àwọn kan lẹ́yìn wọ́n sọ̀rọ̀ sí Adama fáwà rí láburú fáwà ní o àwọn ìmọ̀wọ́ o. So èmi ò ọba ìwà àdàbí àtọ́bá ó ti sú mi nù ìwọ tó Markazi tó bá ló sú mi ó sú mi nù ìwọ tó bá sì ní òsú wọ lọ rán aṣọ agbára kọ máa bá kó wájà lọ ní kí a fi gbogbo ọ̀rọ̀ yìí lẹ̀ so wọ́n sọ sí wa àwa náà sọ sí wọn so gbọ́ la fẹ́ bàdì
já fi islam lọ́rùn lẹ̀ billahi alaykum ikhwati fi din billahi alaykum natruku hadha al-amra lillah. Orí ọ̀rọ̀ yìí náà láwà láwọn kọ̀ọ̀kan kúnnú wa wọ́n wọnú yẹ̀pẹ̀ á bá débi pé àwọn kò kú á sì lè máa sọ pé Ọlọ́run ní foríjìn láàrin wa bẹ́ẹ̀ lómi ọba lè sọ́ta bàbá yóò sọnù ọkàn rẹ̀ inú ó sì máa dùn. Màrìkàsí ń kú àdàbí ń kú ní ọlọ́mọ títí ó yá ní ọlọ́mọ tí mo mọ̀ títí mi ó yá ṣé dáadáa iná làákú lọ́dọ̀ Ọlọ́run sọ́lọ́ ń bẹ̀rẹ̀ àwọn gbogbo dáǹsì ń tọ́ bẹ̀rẹ̀ wá gan àrán ẹlẹ́bọ ti sọ̀rọ̀ àǹdí Ìlọrin gbogbo chọ́ọ̀chì ti sọ̀rọ̀ àǹdí Ìlọrin ẹ lọ wò Ìlọrin náà. We are surrounded with church, different churches. Àárín nǹkan kan ṣe àwọn ẹlẹ́bọ wọ́n máa ráyè àwọn kọjú síra wa àwọn oníṣẹ̀ṣẹ̀ ráyè àwọn kọjú síra wa kíní kan jẹ́ alámọ̀lá àkọ́kọ́ ní Aláàjì Àgbà ní o kíní kan. Sọ fún àwọn ọmọ ìyá mi kan náà àwọn ọ̀dọ́ mo ní táwọn bàbá wa ò bá rí wa pé kán rí parí ẹjá wo parí ẹ̀ láàrin ara wa àwọn ti lo ìgbádùn 50 years out of their age tí wọ́n lò láyé 50 years ẹlòmíì tí ló 70 years tó lò tí ò sí gbogbo wàhálà yìí òun gbádùn ayé bóyá 20 lókù tí ó lò àbí 10 ní gbogbo ìranù yìí bá láyé àwa ayé nísìnyí ìgbà tí wọ́n bí wa sínú wàhálà nígbà tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí tí bá ti wá bá kú náà nìyẹn. So tá bá ti wá bẹ̀rẹ̀ ńlọrin báyìí àwọn kan tí wọ́n yìí sì lọrin àwọn kan gbé látẹ̀yìn náà kàn máa da pẹtrólù ní piu àwa làá sì jọ ń pàdé ní mọ́sálásí kan náà là ń lò fa àbí ó fọ́ ní nǹkan nù lọ́rí o àjọ ìgò ọmọ àfáà kan náà ní yókù ọjọ́ níbi ìjòkó ọmọ hátà nàmú àgbà ọlọ́mọ àti dáadáa fún wọn bẹ́ẹ̀ nìkan bí Màrìkàsí kú àwọn ó pè wọn Fálàbí kú àwọn ó pè á sì yọ pàdé ńbẹ á sì ń kírun sókù la nǹkan mi ló sì wà nú ara wa síra wa lọ́mọ jẹ́ nìkan kó kú fún mi ṣe jẹ́ nìkan kó kírun sí sẹ́ni táwọn bàbá mi là bàbá mi ní ti kú o inshallah. So èébú tí gbogbo yín bú mi mo ṣàmójúkú nítorí tàlájí àgbà torí tọ́lọ́run torí tànábì torí bàbá alájí àgbà mo ṣàmójúkú fọ́tò mi tẹ́ ń gbé kiri ẹ̀sìn jazakumullahu khaira. So gbọ́yọ̀ máa yá mi nínú ẹ̀sìn gbọ́yọ̀ máa yá mi nínú markaziyin gbọ́yọ̀ máa yá mi nínú adabiyin ẹjẹ́ àgbàgbé ẹ̀ ó ti wá sú Kámílù òṣùwà bí ọba sú ẹ̀yìn ó ti tú àwa ẹni tí wọ́n ń bẹ̀rù báyìí o torí bọ́lá mi tó wà lọ́dọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́nà mi ńlá àbí oúnjẹ tó ń fún mi tó bá tún wíyùn náà mo tún gbà bẹ́ẹ̀ náà mo sú mi. So ẹnìkan ní wọ́n láwọn kan ní Kámílù tètè jáde ní torí pé ó ti mọ̀ pé kíní ti ń lọ bí tó lágbára àfáà Jákúmọ́lù fẹ́ dá sí Jákúmọ́lù kí ló ní tí ó wí mọ́ wàláhì kò ní kankan tó gbogbo ìhàlẹ̀ tí kan ṣe kò sí kankan wàláhì lásì wọ́n ní lẹ́yìn gìrì kápárò ó fò ní kò sí anything wàláhì kò sí nǹkankan míì tó lè sọmọ ó ti sọ gbogbo ẹ̀ látòkèdélẹ̀ jẹ́ ọ̀sọ̀ gbogbo ẹ̀ náà sì látòkèdélẹ̀ irọ́ ni kulluha kadhibun wa dhur wa iftira. So ní ọ̀sọ̀ yàrá yọrọ nítorí wà lápò ẹlòmíì sọmọ ta lóhun àtàwọn míì náà eléyìí náà mo kàn fi sọ̀rọ̀ ní o ìbú àfáà Jákúmọ́lù ìbú anybody àtòun náà tí gbogbo àwọn àfáà yòókù ní tọ́ra fún méjèèjì yà ṣe sùúrù ní tó bá ti lóun fẹ́ máa jà lọ kò máa jà lọ ọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ló kàn mí ọ̀rọ̀ ló sì kàn mí àwọn mọ́tò orí eléyìí náà kọ́ wa máa tanu sọ̀rọ̀ Aláàjì Àgbà ara wo ò ní gbà a lè má lè ṣe sùúrù rẹ̀ gbogbo àwọn pages burúkú ni pé èyí tí ń bú mùdírù ni àwọn ọmọ kankan parẹ́ wàláhì àmọ́ kankan parẹ́ ẹ̀ sí lè tírèsì kankan ní gbogbo ẹ̀ tírèsì rẹ̀ lọ́dọ̀ àdàbíyà so gbogbo àwọn táwọn rí tírèsì lọ́dọ̀ àwọn Màrìkàsí àbáwọn tán jáwọn spíkà fún Màrìkàsí ẹ bá wọn náà sọ̀rọ̀ kí wọ́n jẹ́ bá àwọn bàbá ló kọjẹ́ because kò possible kí ẹ máa bú àwọn bàbá wa káwá nítorí pé a fẹ́ píìsì náà ká dákẹ́ pé tẹ́ ń sọ láti jẹ́ òní náà à ń dákẹ́ náà ni so abẹ́ Ọlọ́run bí mannihi wa fadlihi wa karamihi wa ihsanihi wá ti bẹ̀rẹ̀ rẹ̀ dáadáa báyìí àti ń lò dáadáa báyìí Ọlọ́run jẹ́ apá rẹ̀ síbi tó dáa wájá lò kọ́pọ̀ kó pẹ́ ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run ọlọ́gọ́ Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billah mo kí àfáà Sulaiman Ibrahim Al-Markazi nílọrin tí wọ́n wà ní nádọ́ mo kí wọn dáadáa jazakumullahu khairan Ọlọ́run wà pẹ̀lú yín àti gbogbo àwọn ọmọ ìyá wa yòókù náà ní Markazi yìí náà tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́n sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sùn lórí ti fẹ́ ìyálé àfáà wa náà ni so
Ọlọ́run san alẹ́ san lórí. Ẹ má bínú. Salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.